lóru wọ́n lọ́nu aláwùn. Bẹ́ẹ̀ pé lásùbà aláwùn. Ẹ̀rí tí mi yá àjòkó. Àgbàdé bàbá. Mo ti rí lára yín. Àìsàn yẹn kò kó kún ẹ̀rọ yẹn. Wọ́n ti kọ̀wé sílẹ̀ ọ̀rọ̀ ìbíkà. Ọ̀tá bá tálí ilé ìlú ìgbàgbọ́tì náà. Ọ̀tá bá tálí ilé ìlú ìgbàgbọ́tì náà. Ọjọ́ orí mi àwọn èèyàn wò. Mo bẹ̀rẹ̀ wá sí ní March 22, 1987. 31 years kọjá báyìí. Yọ̀pọ̀ náà lórí ẹ̀. Ọwọ́ àná ọmọ tí a mọ́ ká títì. Wọ́n ti kọ̀wé sílẹ̀ ọ̀rọ̀ ìbíkà. Ọ̀tá bá tálí ilé ìlú ìgbàgbọ́tì náà. Àwọn sẹ́kà ọkọ̀ tó jáde kí òmìnira lè fẹ́ ìbílẹ̀ jáde. Ẹ ti dòkó kiri láti jẹ. Kí n tó padà lọ. Wọ́n ti kọ̀wé sílẹ̀ ọ̀rọ̀ ìbíkà. Wọ́n sábà tálí ilé ìlú ìgbàgbọ́tì náà. إليه تبتيلا وذكر اسم ربك واتبع إليه تبتيلا رب المشرك رب المشرك والمغرب لا إله إلا هو Mọ̀síríkì rọ́pòlì mọ̀síríkì wọ́n lè rí wáyé máa bèrè ní ọlọ́wà ọlọ́wọ́ sọ jù ọba tó níbi tí òun ti yà àti tí òun ti wọ̀ táwọn láàrin rẹ̀ ó fẹ́ yóò pa amákálẹ̀ ronú mi èmi ṣẹgbẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ oníbẹ̀ àti ìwọ ọmọ náà lórí kọ́ ọmọ ronú èmi ṣẹgbẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ yóò bá dákẹ́ ẹ̀tọ́ ṣẹgbẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kí wọ́n lè wọ́n mú ṣàkóso òun náà fẹ́ ká ronú oníwàgbọ́n mọ̀síríkì wọ́n lè máa wọlé ọmọ ọbẹ̀ wá sí ọlọ́ láàrin. Allah. Rabbul mashriqi wal maghribi. Ẹ bá wí. La ilaha illa huwa. Akhirihu wakila. Jàmbá ẹ̀sìn dá mi ló mọ́. Ẹni náà. Bàbá sùn já ẹ̀dá kò lè kọjú sí mi. Kẹ́yìn ọmọ lóyún rẹ̀ káàkiri. Olódò mi yìí wọn káàkiri fáá. Wọ́n sì ṣe ra wọn lọ́sẹ̀. Àmọ́ ibi kí n lọ́sẹ̀ yẹn kí n lọ́sẹ̀ yẹn. Bẹ́ẹ̀ rí nǹkan. Kúrò lọ wí. Rabbul mashriqi wal maghribi. Wọ́n sì ti mo bá olódò pàdé kẹ́yìn. Bẹ́ẹ̀ni. Yẹn tó kọ̀. Àwọn wíìkì díẹ̀ báyìí. Àwọn arọ yẹn méjì ká báyìí. Wọ́n ara wọn ti wù. Àwọn afọwọ́kọ́ yẹn lọ́rùn báyìí wọ́n ń ṣe wá sí ẹ̀kọ́ lẹ́rẹ́ pa bàtà yìí. Bẹ́ẹ̀ lè yẹ ṣe fún àkíkì. Èyí tí sọ́ọ́ sì kú lọ. Ọmọ ṣáàpì ìwé mo fi ẹ̀ẹ́dẹ́sẹ̀ ń wọra mi nísìnyí ẹ̀rọ ara méjì bá mi. Allahu akbar. Allahu akbar. Bọ́dà yẹn sì máa ń gbádùn olódò tó. Kò wá sẹ́ni tó lè pé ẹ̀sùn sáìtì yín òfin ní búlọ̀kù 1000. À ń gbádùn ẹ̀ ó sì fi yí oró tán. Ẹ̀ka ìsìlẹ̀ ìlà wa gba. Wọ́n bú ọmọ sórí kí wọ́n sì wọ́n àwọn bàbá yín jà wọ́n sítọ̀. La ilaha illa huwa. Ẹ tiẹ̀ máa fi kọ́ra tó jẹ́ dẹ́gbàá dé kó àgbà. Ẹ máa fi kọ́ra sílẹ̀sì kan fún lẹ́sìn sọ́jẹ́
ìdákínà sùn bá ṣoṣo. fàtàkùn wàkìlà àwọn ọmọ mi ti sinmi ìdìbò wàkìlà. yẹ́sẹ̀ sáré wọ́n mi náà tí wọ́n yẹ sẹ́gbẹ̀ẹ́ ní kíkún ni ẹ̀ dáhùn. àtàwọn dúdú bí jàmílì kọ́ọ̀lù bí jàmílì kọ́ọ̀lù. التودد بجميل القول. الله أكبر. ẹjọ́ káfí ìfẹ́ lọ sáwọn èèyàn olódò sí ìfẹ́ lọ sáwọn èèyàn. oníkàtà ìdíyèsí bàbá yẹn lè máa ṣe wá àsìkò níye pósítà wà nílẹ̀ lẹ́nu kó kú yẹn ní ẹ̀sẹ̀ ń tẹ pósítà mi. pẹ̀tọ́ òfẹ́ ẹ̀dẹ́ kò dé mọ́. ẹjọ́ ẹ̀ka. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. àwọn ẹ̀sùn bí lẹ́nu bàtà àwọn ajá lónìí kò sí iṣẹ́ gidi mọ́ náà wọn bí Jamil kan. lọ́nà wo nìkan tí ń balẹ̀ ọ̀la jẹ́ tó bá ma ti sẹ́wù kan jẹ tí ó sì tó kò sí ẹni tí ó discipline. olùdó sọ̀rọ̀ tó dáa tí wọ́n padà yẹn lóde déédéé màá fà tó wà bẹ́ẹ̀ ni wọ́n lò kó ní kẹ́kẹ́ sunkún lọlé. ọ̀rọ̀ tó dáa ní ọ̀sọ̀ náà wọ́n ní ma di níbi wàhálà kúrẹ́kẹ́ lẹ́pẹ́ holiness kéèyàn fẹ́ dáadáa fọwọ́ nà kejì bàbá wọn lọ sí àìmọ̀ yẹn lé kéwù wọ́n ti wá sí àìmọ̀ yẹn ayé àfáàdá àwọn abidjan ẹlẹ́mẹ̀jẹ̀ bá lọ táwọn mọ̀ dẹ́sì ẹrù tèmi ni mo fi sọ yín bí òwúrò bí òwúrò ti bá kú bẹ́ẹ̀ ni tó náà. náà rọ́pò lè máa ṣorí fi wáyé máa kọ́. ẹ dákun tí wọ́n ti ní ẹ dákun ìjọ. wọ́n ta àzí wọn ìwúrò wọ́ọ̀tì. bàbá wa sí wọn lórí ọ̀tẹ́lá. رضي الله تعالى عنه. wí kó kiri. kò mọ ẹ náà ẹ bẹ́ẹ̀ ti lọ́rùn. ṣé wọn lódò. رضي الله تعالى عنه. tààzí wọn ìwúrò wọ́ọ̀tì. wọ́n máa gbé ìwọ̀n báyìí tó ní ìwọ̀n. ìwọ́n sì wá sí lóde kan lórí pé kàkí. wọ́n ti sẹ́kà wọ́n ti dùn lọ́wọ́ mi ẹ̀. nígbà tí wọ́n fi rà pòlì pè wọ́n. àsìkò tí ìwà ń gbóná lọ́wọ́. tẹ́lẹ̀ tó bá lè pè ní ìlú ọ̀hún. sẹ́mbẹ́ òrùkú. olódò bá yà wọ̀ fà. wọ́n ṣe program náà ní òbí wọ́ọ̀d. yóò ṣiṣẹ́. ẹjọ́ ní òbí wọ́ọ̀d ẹ̀jẹ̀ lẹ́nu. lọ́sí ọlọ́ọ̀kẹ́ tí olódò ni mo kí chief imam of Ofaland. Masha Allah. ìlú táwọn Yorùbá ẹ̀ lè gbòó bẹ́ẹ̀. ẹ wọ́n bẹ̀rù kú. mo bá ti ìjílẹ̀ ńlọ ìgbàwọ́ ọ̀dẹ lọ́wọ́ lọ́dọ̀ mi. ṣé o mọ̀ pé ọdẹ ní bàbá ètò ìpamọ́? ìjílẹ̀ rẹ̀ fẹ́ gba ìbọn tí ò lọ́ta. ọdẹ wa wọ abẹ́ gé fi ìbọn tó bàrẹ́tà òfìpamọ́. mo máa ń bá a lọ. ìjílẹ̀ rẹ̀ wá gbà mo wá fà wá rí pé ó yìn. ọdẹ wa mú ìbọn àkíkí jáde. ó tọ́jú ń fọjọ́ orí tírìtì ní ti òwò tí ń jẹ́ kádàrá. ọdún mẹ́rìndínlógún àtààbọ̀ sẹ́yìn 16 years and a half mo ti wà láàyè. àkàwọn náà fẹ́ jáde sí mọ́lòdì yìí láti kúta kí duplicate ó sì. kí ni photocopy copyright kí ló sì. nígbà tí yóò bá rí yẹn tó ṣe é fi yóò wá pa. àbẹ́rù. bàbá àtàgbẹ́ tí ò dákọ̀ alẹ́ tí a gbọ́ lórí fóònù wọ́n hàn lé mọ̀ ní Abdullahi ó sì jẹ́ nǹkan tó mọ ní rọ́ọ̀ni ogún ọdún tí mùsùlùmí bá sáré kì í sọ fóònù yóò pa.
Orúkọ ọdún tí Mùsùlùmí ṣe kí ni? Kì í sàpọ̀ ní àgbà ní tó bá dúró ìyá òfin ó sì máa sá lọ. Àsìkò ló tó. Ẹgbẹ́ náà ló ṣe olódò léṣe kò káre kò yẹ kó jẹ́ kí wọ́n jẹ́ ní tí wọ́n jẹ́ ni. Yes. Tẹ́ bá ní wẹ̀rẹ̀ tó bá dẹ́sẹ̀ wò náà rẹ̀ ni kò yẹ kó tí wọ́n dé ẹ̀mọ̀ káwọn jẹ́ ń gùn ni. Èmi ní wò jẹ́ bí worldwide. Allahu Akbar. Ṣé kò tí ì kan tó jẹ́ bàbá náà ni orí ibú lò sí orí àtẹnu. Ìjà parí yòókù. Àyè wò Mohammed ẹ̀yin ọ̀dọ́ inú ìlú mi tẹ̀sí lóyìn. Ìwọ̀n lẹ́gbẹ́ fún bàbá yìí kẹ́yìn náà ló bá rẹ̀ gbé fún iná la. Ẹ̀yin tẹ̀sùbà ẹ̀yin náà àtàwọn náà jẹ́ ń wò mọ́ yín. Tọ́lọ́kọ́ mi ní fáàrí. Bó wọn sí wà. Kíni kan bàbá ṣẹ́ràfà. Bàbá ṣẹ́ràfà. Bàbá ṣẹ́ràfà ooo. Àní mo lọ fún ilẹ̀ ìkómọ. Ó tó mi ní fáàrí ẹ̀yẹ gbàlagbà. Bí wọ́n fi mí tì sára yín pé àwọn èso fínú. Ó tó mi ní fáàrí. Àní mo lọ fún ilẹ̀ ìkómọ. Kí mo wà láàrin yín báyìí? Wọ́n ní kí mi ó tó mi ní fáàrí. Wọ́n yóò bá sinmi wọ́pọ̀ mí mọ́. Kàfá ṣàfà. Ó tó rí yín o. Àní mo lọ fún ilẹ̀ ìkómọ. Ẹ bá ń bẹ́ẹ̀ lájú ẹ̀. Wọ́n ní ibi kọ́ àdìyó wà á rí fún. Àtàwọn tí wọ́n mọ̀ yín wọ̀nyí náà tó. Jàmbá mi ni èmi ó sinmi. Nígbà tí ṣé olódò ń lọ. Ẹjọ́ ilẹ̀ ilé kí wọ́n plọ̀tù mélòó ni. Àwọn ọmọ inú ilé tó lè sọ fún wa. Wọ́n ẹ̀ka ní tí wọ́n sọ lọ. Ní gbogbo ilẹ̀ 6 plọ̀tù. Kílásì mélòó láti kàn? Àtẹ̀gbẹ́kọ̀tò. Àtẹ̀tí ìgbẹ́kọ̀tò. Ọlọ́run. Kàfá ṣẹ́ràfà. Jẹ́mọ́, onílẹ̀ àmà. Ìwọ́n tó àfẹ́ ṣe lọ́dọ̀ òde àkútúkú. Bẹ́ẹ̀ bá tó bá kú tàrí nǹkan náà wọ́n sí. Àti pé ẹ pálẹ̀ méjì náà. Kàfá ṣẹ́ràfà. Àní mo sá fún ìkó. Ẹ jọ èrò ló wá ní àléyàn. Àti ẹ̀gbọ́n Yorùbá. Ìbàdàn lálọ́. Bàbá Adéyẹ̀kẹ̀. Bàbá Ọ̀bàlẹ́bọ̀kúta. Wà á bọ́gà. Táyà ẹsẹ̀ gbogbo jẹ̀mọ́. Lónìí tá a pọ̀ yìí. Tá a bá rí nǹkan sára lé kéwú náà. A sẹ̀yìn olódò. A sì ní ti 10 mílíọ̀nù péré. Jẹ̀mọ́ èrè mo pè é. Kí ló ṣe ń tẹ̀lé Yorùbá lẹ́nu? Àmọ́ tá a bá ti gbowó ìjọ bàbá, afẹ́ kọ́mẹ́tì tí wọ́n dùn lọ́gbà àtàbà káàdà òjijì ọ̀sẹ̀ rà. Káwa ké bàbá nínú káfà, kàyé bàbá ní àkóso aláǹdàfì, káàdà ọ̀sẹ̀ rà. Bàbá ẹ̀jọ́ àtàlẹ́tù ọ̀rẹ́ nàbí yìí kàrí kí ló dé Yorùbá nẹ́bí wọn. Sáà tó wà lẹ́yìn àgbọ̀ngbọ́ lónìí ọ̀kàrí ọmọdá gbogbo ẹgbẹ́ ti nàrẹ́ ojú wọn. Ọ̀yẹ̀dẹ̀ kan láti bọ́ ọ̀yẹ̀dẹ̀ kan náà láti bọ́ ọ̀yẹ̀dẹ̀. Kí ni sí máikrófóònù rẹ̀? Ọ̀yẹ̀dẹ̀ kan láti bọ́ ọ̀yẹ̀dẹ̀.
ẹ̀dá kan di iye owó. Àsàlátù ala nabiyil karim. Ṣé ti rẹ̀ wá ní? Àwa bí àdúrà ní àbẹ̀wò tó lọ́dọ̀ sí. Abẹ́rẹ́ àdúrà ní kálukú ti sàdúrà lé wa. Àṣìṣe pẹ̀lú ní àtọ̀wọ́ sàdúrà lónìí. Tọ́lẹ̀ ni wá ní á. Tọ́lẹ̀ náà ó ní dípò $1 million. Lójú àgbo yìí tí mo gbé sí foundation olódò ilé kí wà àti mọ́sálásí. Lórí ìdògbò yìí. Ó tí ò rí kọ́ lójú ayé rẹ̀ a fẹ́ parí ẹlẹ́yìn wọn. $1 million. Èyí tẹ́ lù ẹ́ tẹ́ yọ bí kándù. Òní lọ jẹ́ ẹ̀san tó lọ bá lẹ́ràá bọ̀ jẹ́. Ẹ ti ní $1 million ó kọjá. Aláriwo ni, èmi jù ó kọjá.